Ta ni yóò di gómìnà Èkìtì nínú àwọn wọ̀nyí o? Ó fẹ́rẹ̀ jẹ́ láti ìgbà tí democracy ti bẹ̀rẹ̀, kò tíì sí àsìkò ìdìbò gómìnà Èkìtì kan tó tutù bíi ti èyí tó ń bọ̀ yìí rí o. Ṣé ní 1999 tí àwọn AD Ifaniyi Adébáyọ̀ kalẹ̀, tí àwọn PDP mú Bámidélé Olúmilúà, tí ìbò tí wọ́n dì lọ́jọ́ 9 oṣù kínní ní 1999 náà sì le koko bí ojú ẹja lèèyàn yóò sọ ni, tàbí ti ìgbà tí Ayọ̀ Fáyọ̀ṣe fẹ́ gba ìjọba ibẹ̀ lọ́wọ́ Adébáyọ̀ nínú ìbò tí wọ́n dì lọ́jọ́ 19 oṣù kẹrin 2003, tí ìjà náà sì di àbẹ́wò sílẹ̀ jà láàrin àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì AD àti PDP. Ìbò Ṣẹ́gun Òní àti Káyọ̀dé Fáyẹmí ní ọjọ́ 14 oṣù kẹrin 2007 lèèyàn yóò sọ ni tí kò ní gbèdì, àbí ìbò tí wọ́n dì ní ọjọ́ 21 oṣù kẹfà 2014 níbi tí Ayọ̀ Fáyọ̀ṣe ti lé Fáyẹmí kúrò lórí àga. Àwọn ìbò kan nìyẹn. Ìyẹn ló ṣe jẹ́ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ìbò Èkìtì, níbi tí àwọn obìnrin ti jáde níhòòhò nítorí Fáyẹmí lọ́jọ́ 29 oṣù kẹrin 2009, kò sẹ́ni tí àyè ò ní ṣe kìkìkì, nítorí oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ lásìkò ìbò wọn. Ọ̀kan nínú àwọn agbègbè ìdìbò tó sì le jù ní Nàìjíríà ni, pàápàá nígbà tí àwọn ẹgbẹ́ alátakò bá dojúkọ ara wọn pẹ̀lú ìkanra. Ṣùgbọ́n ìbò tí wọ́n fẹ́ dì lọ́la, ọjọ́ àbámẹ́ta sátidé yìí, kò jọ bẹ́ẹ̀. Nǹkan náà tutù púpọ̀, àfi bí ìgbà tí kálukú àwọn olóṣèlú ti fọwọ́ sí pé kí wọ́n fi kinní náà sílẹ̀ fẹ́nìkan nínú wọn, torí kò sí ẹgbẹ́ alátakò kan tó rẹ́sẹ̀ múlẹ̀ dọyindọyin. Bó tiẹ̀ jẹ́ pé Òkóbó gbìyànjú tó tẹ́ní tó tẹ́ṣọ tí àlè pàápàá wá nígbà tí kinní ìwà dìde yìí ń kọ́. Bẹ́ẹ̀ orin lónìí lọ́jọ́ pé lọ́pọ̀ ọmọ ìpínlẹ̀ Èkìtì ń kọ báyìí, pé lónìí lọ́jọ́ pé ohun tó ń gbé fùkẹ̀fùkẹ̀ nínú yín, lónìí lọ́jọ́ pé àwọn olóṣèlú ni wọ́n ń kọrin náà fún, torí láti àkókò yìí títí tí ilẹ̀ yóò fi mọ́ kò sí oorun fáwọn olóṣèlú Èkìtì. Nígbà tó jẹ́ ọ̀la yìí, 20 oṣù kẹfà ọdún 2026 ni wọn yóò dìbò tuntun ní ìpínlẹ̀ náà, níbi tí wọn yóò ti yan ẹni tí yóò tún ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀hún fún odidi ọdún 4 gbáko. Bí àwọn kan ti ń rò pé ọ̀rọ̀ náà ò le rárá, pé kàkà kí àwọn ọmọdé ọdẹ pẹran nígbẹ́ ọdẹ, àwọn àgbà tí wọ́n ń pa tẹ́lẹ̀ náà ni wọn yóò tún máa pa àpáyíká, pé Abíọ́dún Oyèbánjí tó ti ń ṣe gómìnà wọn bọ̀ látẹ̀yìn náà ni yóò tún máa ṣe lọ. Ṣé láti ọjọ́ 16 oṣù kẹwàá 2022 ló ti ń ṣèjọba náà bọ̀? Òun ló gbà á lọ́wọ́ gómìnà àná, ìyẹn Káyọ̀dé Fáyẹmí. Kó sì tó gbàjọba yìí, ọ̀kan pàtàkì nínú àwọn olóṣèlú tí wọ́n ń pè ní progressive Lékìtì láti ọdún 1999 ni. Àtìgbà náà ló sì ti ń di ipò mú nínú ìjọba wọn. Láti gba gómìnà Ọ̀túnba Adéníyì Adébáyọ̀ ní Oyèbánjí ti jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún un. Òun sì ni olórí àwọn òṣìṣẹ́ ọ́fíìsì gómìnà, chief of staff, títí di 2003 tí wọ́n gbàjọba náà lọ́wọ́ Adébáyọ̀. Bẹ́ẹ̀ náà ló bá gómìnà Fáyẹmí ṣiṣẹ́, tó ṣe kọmíṣánná ẹ̀ ní ọ̀pọ̀ àwọn iléeṣẹ́. Nígbà tí ó sì gbéjọba ẹ̀ sílẹ̀, ó ní akọ̀wé ìjọba ìpínlẹ̀ Èkìtì, ibi tó wà tó fi wá du ipò gómìnà nìyẹn. Èyí ni pé ìrírí ẹ̀ pọ̀ nílé ìjọba ibẹ̀, kì í ṣe òní kì í ṣe àná tó ti ń bá wọn fi àwo òyìnbó jẹun. Ohun táwọn èèyàn púpọ̀ ṣe rò pé kò séwu fún un nìyẹn. Àmọ́ àwọn tó ń fẹ́ bá a du kinní ọ̀hún ní agbọnrín èṣí làwọn èèyàn ń jẹ lọ́bẹ̀ nìyẹn, pé ohun tí àwọn ń wí ni pé kò ṣèjọba yìí dáadáa tó ń tà wọn, ìwọ̀nba tó sì ti ṣe tó pàápàá, àwọn yóò gba kinní ọ̀hún kúrò lọ́wọ́ ẹ̀ kí àwọn lè ṣe ìjọba Èkìtì dáadáa jù báyìí lọ. Láti inú ẹgbẹ́ òṣèlú wọn, ìyẹn APC, ni abánidíje ti kọ́kọ́ dìde fún pàápàá. Káyọ̀dé Òjó tí àwọn kan ń pè ní Èkó dìde, ó ní kí Oyèbánjí yẹra, òun mú kinní kan bọ̀ lákọ̀tun. Ṣùgbọ́n kò pẹ́ tí àwọn aṣáájú ẹgbẹ́ ọ̀hún l'Àbújá fi tẹ òun mọ́lẹ̀ fún Oyèbánjí. Wọ́n ní kó ń jókòó, ọmọdé ìwòdì àgbàlagbà. Àmọ́ bí wọ́n bá lè dá Èkó jókòó nínú APC, àwọn ẹgbẹ́ alátakò tó kù ń kọ́, àwọn ò gbà. Kálukú ló sì fa èèyàn tiẹ̀ jáde. PDP ló fa Wọlé Olúyèdé sílẹ̀, tí ADC mú Olúdáre Bẹ́jíwá, Ọlájúyè Ìbánjí ní ti Labour, Blessing Abẹ́gúndé ní ti NNPP, Samuel Olúwaṣẹ́gun ní ti AAC,
Òjó Ayọ̀dèjì ní ti ADP, Ọ̀pẹ́yẹmí Fálẹ́gàn ní ti Accord, Ọ̀làǹrẹ̀wájú Anífowóṣe ní ti APM, Ọláìtàn Awógbèmí ní ti APP, Praise Ayọ̀délé ní ti PRP, Ayọ̀délé Ọ̀ṣíkọ̀lú ní ti YPP àti Dámilọ́lá Adétúnjì tí í ṣe ti ZLP. Gbogbo àwọn yìí ni wọ́n gbárajọ, bó tiẹ̀ jẹ́ pé wọn ò ṣùjọ tó. Wọ́n ní àwọn yóò gba ìjọba ìpínlẹ̀ náà lọ́wọ́ Oyèbánjí lórí ẹgbẹ́ òṣèlú àwọn. Ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé wọ́n pọ̀ tó báyìí, àpapọ̀ àwọn ẹgbẹ́ náà tó ṣe é fọkàn sí pé wọn yóò lè ta bíọ́bíọ́ kò ju méjì mẹ́ta náà lọ. Bí a bá ti yọwọ́ APC tó jẹ́ ti Abíọ́dún Oyèbánjí, PDP ti Wọlé Olúyèdé, lẹ́yìn náà lèèyàn yóò sì sọ nípa Abẹ́jídé Olúwadáre. Àwọn yìí làwọn ará ìpínlẹ̀ náà fojú sí lára jùlọ. Gbogbo bí nǹkan ìbá ti dára tó fún PDP nínú ìbò Èkìtì yìí, wàhálà tó bá ẹgbẹ́ náà láti ọdún tó kọjá títí di ọdún yìí kò jẹ́ kíkín náà lọ gèrè bí ìbá ti lọ. Ìgbà kan sì wà tí wọ́n ti yọ orúkọ ẹni tó fẹ́ du ipò gómìnà yìí kúrò nínú ìwé INEC. Kò sórúkọ ẹ̀ níbẹ̀, wọ́n ní kò lè dupò torí PDP kò lólúwa. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan bá òun pàápàá fà á tí wọ́n sọ pé ìbò primary tó gbé wọlé kì í ṣèbò gidi. Ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ló ṣẹ̀ṣẹ̀ bá wọn yanjú ọ̀rọ̀ náà. Àsìkò kan tiẹ̀ wà tí ìjà burúkú wà láàrin àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n sì ń gbé ara wọn lọ sí ilé-ẹjọ́ kékeré, tí wọ́n ń gbé ara wọn lọ sí ilé-ẹjọ́ ńlá. Ìjà burúkú lọkùnrin tó fẹ́ dupò gómìnà Èkìtì sì jà kó tó di pé wọ́n tún dá orúkọ ẹ̀ padà pé kó du ipò náà lórúkọ ẹgbẹ́ wọn. Ohun táwọn èèyàn ṣe ń sọ pé àsìkò tí Wọlé Olúyèdé fi ṣòfò ti pọ̀ jù látàrí ìjà ẹgbẹ́ òṣèlú ẹ̀, pé kinní náà ti bọ́ra lẹ̀ fún un. Àmọ́ òun fúnra ẹ̀ ò gbà o. Ó ní oòrùn tó wà lókè yìí ó sì tó aṣọ ìgbẹ́, pé nígbà tí àwọn bá jọ fàádé ọjọ́ ìdìbò ní Oyèbánjí tó ń ṣe gómìnà fúnra ẹ̀ yóò mọ̀ pé abẹ́rẹ́ kéré lóòótọ́ ni, kì í ṣe mímì fàdìyẹ. Bó tiẹ̀ jẹ́ pé èrò máa ń pọ̀ lẹ́yìn ọkùnrin náà níbi tó bá ti ń lọ ṣe kàmpéènì ẹ̀. Àwọn kan ń sọ pé èèyàn lè fi kúwé orin o, pé ọgbọ́n òṣèlú àti ètò ìjọba tí gómìnà Èkìtì tó wà níbẹ̀ yìí mọ̀, èèyàn ò ní fi wé ti Olúyèdé tó jẹ́ dókítà oníṣègùn òyìnbó alábẹ́rẹ́ lòun. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ Èkìtì tí gbogbo ìlú mọ̀ ni. Àrùn tó ń ṣe 40 ló ń ṣe 100, ohun tó ń ṣe Abọ́yadé gbogbo àwọn lọ́ọ̀yà ló ń ṣe. Ojú tí wọ́n fi ń wo ọkùnrin PDP náà ni wọ́n fi ń wo Abẹ́jídé ti ADC. Wọn ò rí bí ẹni tó lẹ́nu nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí rárá. Bẹ́ẹ̀ ní ti Oyèbánjí, gbogbo àwọn gómìnà tó ti jẹ ní ìpínlẹ̀ Èkìtì láti 1999 gbogbo wọn ló dúró tì í o. Wọ́n ní òun làwọn fẹ́ nílé ìjọba, pé òun náà ni kó máa ṣe gómìnà ẹ̀ lọ. Bó sì ṣe rí gbogbo wọn mú bẹ́ẹ̀ kò yé ẹnìkan pàápàá, nígbà tí kì í ṣe pé ẹgbẹ́ òṣèlú kan náà ni gbogbo wọn wà. Pẹ̀lú gbogbo ipò tó ti dìmú lẹ́yìn Níyì Adébáyọ̀, kò lè yààyàn lẹ́nu pé òun náà ni ọkùnrin náà ni kó lọ́ọ́ máa ṣe gómìnà àwọn lọ. Ṣé bí ìgbà tí ọmọ ẹ̀ ń ṣe gómìnà ni, torí òun náà ni Oyèbánjí kọ́ bá ṣiṣẹ́ òṣèlú ní 1999. Bẹ́ẹ̀ náà sì ni Káyọ̀dé Fáyẹmí, bó tiẹ̀ jẹ́ pé ìròyìn èdè àìyedè láàrin gómìnà àti ọ̀gá ẹ̀ yìí jáde nígbà kan, àgàgà pẹ̀lú àwọn ará Àbújá. Síbẹ̀ ní gbangba ni Fáyẹmí ti sọ pé ẹ̀yìn Oyèbánjí lòun wà o, tó sì na ọwọ́ ẹ̀ sókè. Ó ní gómìnà tòun ni, pé iṣẹ́ òwúrọ̀ òun ni o, òun ò sì ní ba iṣẹ́ òwúrọ̀ òun jẹ́ láyé. Ṣẹ́gun Òní náà ti gbórí wọlé bí ọ̀rọ̀ àwọn ọmọ àsìkò ará Ìwòyí. Ó ti kéde ní gbangba pé gbogbo àwọn tí wọ́n bá fẹ́ràn òun, ẹ̀yìn Oyèbánjí ní kí wọ́n tò sí, pé òun ni gómìnà àwọn. Mòrílé moróde tí kì í jẹun àwùjọ tì ní Ṣẹ́gun Òní. Nínú ẹgbẹ́ PDP ló ti kọ́kọ́ ṣe gómìnà. Ó ti wà nínú APC tó dipò pàtàkì mú níbẹ̀. Ó tún sáré lọ sínú SDP láti dupò gómìnà. Ẹ̀yìn náà ló sì tún padà wá sí APC nínú oṣù kínní ọdún yìí. Nídìí èyí gbogbo ibi lòun lérò sí. Bó bá sì sọ pé bákan ni ọ̀rọ̀ òṣèlú Èkìtì ti rí, kò sẹ́nìkan tó lè sọ pé bẹ́ẹ̀ kọ́ ni. Òní ló sì ti sọ yìí pé Oyèbánjí làwọn èèyàn òun gbọ́dọ̀ dìbò fún dandan. Àmọ́ ẹni títí ẹ̀ ya àwọn èèyàn lẹ́nu jù ní ti Ayọ̀délé Fáyọ̀ṣe. Àwọn èèyàn kò ní gbàgbọ́ pé Fáyọ̀ṣe yóò dúró tí ẹni yòówù tí Fáyẹmí bá fà kalẹ̀, tàbí pé níbi tí Fáyẹmí bá wà ní òun Fáyọ̀ṣe yóò ti wá tí yóò sì máa sọ pé òun wà pẹ̀lú wọn. Yàtọ̀ sí èyí, Fáyọ̀ṣe kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC, ọmọ PDP ni.
kò sì tí ì kúrò nínú ẹgbẹ́ náà títí dìgbà tá à ń sọ yìí. ṣùgbọ́n láti ìbẹ̀rẹ̀ ni Fáyọ̀ṣe ti ń jáde tó sì ń pariwo fún gbogbo ẹni tó létí pé ẹ̀yìn Oyèbánjí lòún wà o, kò sì sí ohun tí yóò ṣẹlẹ̀, òun ló gbọ́dọ̀ ṣe gómìnà náà ṣáá kó ṣe sáà kejì, òun lòun yóò sì ṣiṣẹ́ fún. bó ti wí ló sì ń ṣe o, kò sí ibi tí ọkùnrin náà ti ń ṣe kàmpéènì tó jẹ́ ńlá tí Fáyọ̀ṣe bá ti gbọ́ yóò débẹ̀ ni. gbogbo Èkìtì ló sì ń sọ fún pé ẹni tí yóò ṣe wọn lóore nìyẹn, kì í ṣe ẹlòmíín. báyà ni Fáyọ̀ṣe dá ẹni tí PDP fà kalẹ̀ láti dupò gómìnà Èkìtì lásìkò ìbò yìí mọ̀, bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ kan náà ni wọ́n o. bó bá sì dá a mọ̀ kò ṣe bí ẹni pé òun mọ̀ rárá. Oyèbánjí ló ń bá ṣiṣẹ́ lọ. èyí ni pé lẹ́yìn Oyèbánjí nìkan ni gbogbo àwọn gómìnà mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ti jẹ ní ìpínlẹ̀ náà láti ìgbà tí democracy ti bẹ̀rẹ̀ wà. bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn aṣòfin tí wọ́n ti lọ sí Àbújá àti àwọn tí wọ́n ṣe aṣòfin tiwọn lẹ́kìtì níbẹ̀. bẹ́ẹ̀ sì ni àwọn alága ìjọba ìbílẹ̀ gbogbo. pẹ̀lú irú nǹkan báyìí kò sẹ́nìkan tó lérò pé òǹdíje ẹgbẹ́ alátakò kan yóò lè borí gómìnà náà, torí ẹrù tó dì kalẹ̀ yìí àtàrí àjànàkú ni o, ọmọdé kan ò lè gbé e. àwọn ọlọ́pàá ti pé wámúwámú sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ náà báyìí láti rí i pé kò sí kinní kan tó yingin. bẹ́ẹ̀ náà sì làwọn civil defence, nítorí àwọn èèyàn mílíọ̀nù kan àti 60 ẹgbẹ̀rún ni wọ́n yóò dìbò láwọn ilé ìdìbò 2.5 tó yí gbogbo ìjọba ìbílẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tó wà ní ìpínlẹ̀ náà ká. láti aago 8:30 òwúrọ̀ ní ètò ìdìbò náà yóò ti bẹ̀rẹ̀ tí yóò sì parí níbi aago 7:00 gẹ́rẹ́, tí èsì ìdìbò náà yóò sì bẹ̀rẹ̀ sí jáde. ìjọba ìpínlẹ̀ náà ti kéde ìsinmi ọlọ́jọ́ kan kí àwọn èèyàn lè gbáradì kí wọ́n sì múra dáadáa fún ìdìbò náà, kí wọ́n jẹun kúrò nílé torí okun inú la fi gbètòde. àmọ́ bí kò bá sí nǹkan míì o, tó bá jẹ́ bí wọ́n ti ṣe é yìí àti bí gbogbo àwọn ohun tó wà nílẹ̀ yìí ti wà náà ni, kò jọ pé wọn yóò fi ewé kéwé joyè lẹ́yìn àkókò. Abíọ́dún Oyèbánjí ní ó du ẹ̀ dàbí èyí tó kún jùlọ. Ọláyíwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ ìbò tí wọn yóò dì lẹ́kìtì wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.